yìí máa jẹ́ olùṣọ́wẹ́pẹ́ tó jí bàbá nìyẹn àtọmọ ẹ̀ Gabriel pẹ̀lú Elijah àwọn apawọ́pọ̀ ṣiṣẹ́ ibi àwọn rèé ẹ wò wọ́n nínú sùtánà bọ́ ṣe rí rètérètè láì mọ̀ pé Sátánì ni wọn àwọn rèé tọ́jọ́ ń ṣiṣẹ́ apààyàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi, ẹ má bínú, ẹ sì máa padà wo fídíò yẹn dáadáa, ẹ máa wò tán. Ṣé rí ilé ayé ta wà yìí, àfi sùúrù ní kọ́lá ṣàánú wa. Ní oṣù tó kọjá, ariwo àfáà tó gérí là ń pariwo. Oṣù yìí sì àti mo ti pásítọ̀. Ẹ jọ̀ọ́, àwọn wo gan lèèyàn rí, àwọn wo gan lẹni Ọlọ́run, àwọn wo la fẹ́ tẹ̀lé, àwọn wo la fẹ́ tọ́ wa sọ́nà síwájú Ọlọ́run ọba. Tó fi jẹ́ pé gbogbo àwọn táwa rí olórí wa àwọn gangan lọ́wọ́ hùwà bàjẹ́. Èyí pásítọ̀, èyí àfáà, tá a rò pé àwọn tó lè mú wa dọ́dọ̀ Ọlọ́run nìyí, àwọn gangan lọ́wọ́ hùwà burúkú, àwọn lè máa bóríyàn lọ́wọ́ wọn, àwọn náà lè máa gbọ́ pé wọ́n wú àwọn hùwà bàjẹ́. Tí wọ́n ti ẹ̀ ronú ọjọ́ àti sùn. Arákùnrin tí ẹ fẹ́ gbọ́ rẹ̀ yìí, Quadri, ọmọ LASU ni, ó lóun náà ti ṣetán ní LASU. April tó ń bọ̀ yìí, òun lòun àtàwọn ẹgbẹ́ máa ṣe convocation. Báyìí gbọ́ wọn ní Quadri ọmọ kan tó jẹ́ alákìkanjú ni. Wọ́n ní fún rẹ̀ náà ló ń struggle ní school, kò sí business tí ó kì í ṣe. Láti lè jẹ́ pé òun rán rẹ̀ lọ sí school yẹn ó dẹ̀ ṣàṣeyege nídìí ẹ̀. Ṣùgbọ́n pásítọ̀ ò jẹ́ kí àwọn òbí ẹ̀kọ́ lè jèrè o. Ẹ má jẹ́ ń dá yín lágara ọ̀rọ̀, màá fi yín lẹ̀ pẹ̀lú fídíò yẹn kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ti sọ nípa bí ó ṣe kú gangan, bó ṣe wá pásítọ̀ lọlé tí pásítọ̀ parọ́ pé òun ò rí Quadri. Torí wọ́n ní kó tó lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ìjọ náà, ó ti pe girlfriend ẹ̀, òun àti girlfriend ẹ̀ ti sọ̀rọ̀, ó lóun wà níwájú chọ́ọ̀chì pásítọ̀ náà CAC ní ibi lásùnbẹ̀ náà, wọ́n níbẹ̀ ló lóun lọ. Nígbà tó wá di pé wọ́n wá, tí ìyàwó sọ pé èyí girlfriend ẹ̀ tó sọ pé ibi báyìí ló sọ fún wọn pé òun lọ, wọ́n dọ̀dọ̀ pásítọ̀, àmọ́ wọ́n ní pásítọ̀ deny pé òun ò mọ̀ kankan pa ẹ̀. Ṣùgbọ́n wọ́n létà padà mọ̀ pé pásítọ̀ transfer owó láti inú àkáǹtì ẹ̀ nígbà tó ti pa tán. Ẹ má jẹ́ ń dá yín lágara ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo sọ lákọ̀ọ́kọ́, màá fi ilẹ̀ pẹ̀lú fídíò yẹn, ẹ máa wò dáadáa. Ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé láti bá mi comment sórí iṣẹ́ yìí. Ẹ sọ nǹkan tó ń bá rí lórí ọ̀rọ̀ yìí, ẹ sọ sábẹ́ comment section. Ẹ dẹ̀ bá mi like kí ẹ dẹ̀ tún share fáwọn èèyàn kan lè rí. Ètò wa ṣe pàtàkì jùlọ, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe tí ẹ bá ti subscribe sí channel wa. Kò sí pásítọ̀ kan tó lè yọ ẹ́ kúrò nínú ìgbèkùn, ìwọ ló máa yọ ẹ́ kúrò nínú ìgbèkùn. Lóṣù tó kọjá, àǹfààní bí owó. Lóṣù táwa yìí, wòlíì ló pààyàn. Níbo la fẹ́ sinmi nínú ayé? Ta la fẹ́ sá lọ bá ogun ayé lé níbo àwọn ṣọ́ọ̀ṣì? Ṣọ́ọ̀ṣì ò lè ṣọ́ wa mọ́. Ẹ gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ, ẹ fi pa á. Ṣiṣẹ́ pẹ̀jọ́ ọ̀tí yìí. Àfáà pé ọmọ ọlọ́mọ pé kó wá nítorí pé ó nílò ọwọ́, ó pa ó ba lájọṣepọ̀, ó tún gé ọwọ́ ẹ̀, mo la fẹ́ sinmi lé. Àní lórílẹ̀-èdè yìí, babaláwo kò pààyàn tó àwọn bá pera wa ní wòlíì. Ẹ wà máa pera yín ní òjíṣẹ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run níbo là ń lọ táwọn ọkọ̀, ṣé torí mọ́tò àti ẹ̀bà àtàmàlà tá fẹ́ jẹ pẹ̀lú ògúnfe yìí? Kéèyàn lọ ṣọ́ọ̀ṣì tó dà wá sí. Ẹ wọ ẹjẹ́ kójú yín là ó. Don't allow these people wọ́n lo religion kó fi gbá yín. Most of the pastors, most of the prophets, artists ni gbogbo wọn. They are artists. But you don't know. Funfun lẹ́fí tó wà lọ́jọ́ gbogbo láláì lọ́gbọ́ lórí àṣebí. Bẹ̀dá kò rí Èdùmàrè rí ọ̀nà. Ó wá kùbí tí wọ́n yóò gbé sá lọ. Kòròjọ́ ẹ̀sán tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀. Ìyìn rere ní sẹ́tàfì rẹ̀ ni.
Dádì, ìyàlẹ́nu ni wípé ẹ ti pàlà lọ́dà. Kàkà kẹ́ ẹ máa wọ àgùntàn wọnú àgbo. Ìwọ yìí ti lọ́pọ̀ àgùntàn sáwọnù ìgbẹ́ lọ. Àánú ṣe mí fún ọ. Tòrọ̀jọ́ ẹ̀sọ́ tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀. This pastor you are seeing up here buy his church member and withdraw a whopping sum of 1.5 million naira from his church member's account. This pastor by name Wapatuje Babanyini is a superintendent and evangelist of Celestial Church of Christ, CCC, and this particular church is located at Ileli, Oluwa, Parish, Lasutu. According to the information, this guy went to see his pastor, but before he went there, the girlfriend called him on phone, and he told the girlfriend that this is where he was going to see the man of God at that place. But when the girlfriend waited and couldn't find this guy, he went to that church to check what is going on. Why haven't her boyfriend returned from where he told him that he went? When the family members started looking for this guy and passed everything that this guy is missing, and this guy is a graduate of political science education at LASU University, Lagos State. He's a graduate. That was when the family member alerted and informed the police, and thorough investigation was being made. And they went back to the church and asked the pastor that this guy, according to the girlfriend, came to your church to see you. But this man denied that. In fact, the day that these people said that this guy came to the church, that they didn't open the church that day. That was when the police decided to check the bank transaction of this particular guy. The guy in question is Quadri, the 28-year-old guy, a graduate of LASU University. The police went to the bank and discovered that a transaction of 1.5 million naira was withdrawn from the guy's account on the day he disappeared. And it was the pastor's name that the account was shown as the beneficiary. That was when the police went back to the church and questioned this man. How come 1.5 million naira with your name was withdrawn from this guy account, the guy that was missing? And the pastor said at first he denied it, but later he said that it was a donation the guy made for Thanksgiving. Imagine, the day the guy disappeared, he paid for money for Thanksgiving. So how come you say that the guy didn't come to your church? The police also discovered that other transaction that was withdrawn from this guy's account was also from the pastor's son. That was when the police searched the whole church and found some gun and some axe at the altar of that church. My people, things they happen for inside life. Oh, that was when they discovered that this guy's body was buried near the church there, and some parts of his bodies were missing from that place. More things they happen for inside life. Oh, that was how they arrested the man of God. Honestly, people should be very careful out there, because a lot of things, a lot of strange things keep on happening on daily basis. Èyí máa jẹ́ olùṣọ́wẹ́pẹ́ tó jí bàbá nìyẹn àtọmọ ẹ̀ Gabriel pẹ̀lú Elijah. Àwọn apawọ́pọ̀ ṣiṣẹ́ ibi àwọn rèé. Ẹ wò wọ́n nínú sùtánà bó ṣe rí rètèrètè láì mọ̀ pé Sátánì ni wọ́n, àwọn rèé tọ́jọ́ ṣiṣẹ́ apààyàn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ṣe máa ráwọn eléyìí sìn ẹni sọ pé èèyàn Ọlọ́run tán nínú sùtánà. Tó ń pààyàn ṣayé, wọ́n fẹ́ lo mọ́tò àbàjọ́, fẹ́ kọ́lé àbàjọ́, ọmọ tó parẹ́ o. Ti Ramoni lárí tá à ń sọ tá àti ìsọ tán, ẹgbẹ́ chọ́ọ̀chì náà tún sin òkú ọmọ ọlọ́mọ sílẹ̀ tó ti fi fóònù ẹ̀ wọ owó ẹ̀ sínú àkáǹtì wọn. Ní bọ́m̀bẹ̀ la ṣe sọ pé wọ́n tó bá ń lọ bìkan máa dágbére. Ọpẹ́lọpẹ́ pé bọ̀bọ́ yìí dágbére fún girlfriend ẹ̀ làṣírí fi tú o. Ọlápọ̀ dágbére fún girlfriend ẹ̀ pé chọ́ọ̀chì ni mò ń lọ, ó dẹ̀ lọ chọ́ọ̀chì àlọ́ọ̀dẹ́. A máa ní ilé olúwa bẹ́ẹ̀ kọ́ business center fúnra yín. Àwọn olè, rest in peace. Ọlọ́run á rọ àwọn òbí ẹ lọ́kàn, àkúkú mọ̀ nǹkan tí wọ́n náà wá débẹ̀. Àmọ́ tó jọ pa yín pọ̀ bóyá ẹjọ́ ń ṣiṣẹ́ ẹni tọ́wọ́ tí wọ́n wá ju tiẹ̀ lọ. Àṣà ni tó bá débẹ̀. Last week tí mo post fídíò máa ń Wooli yìí, wọ́n fẹ́ lè yà mí jẹ, ẹlòmíì ní rọ́nà pa, ẹlòmíì ní kinní kan, ẹlòmíì ní ẹ má nìyẹn innocent, èèyàn dáadáa ní tẹ́ ẹ bá mọ̀ kinní kan ṣe, ṣé torí kan tí ń wọ sùtánà.
ẹ ti gbàgbé pé kò síbi tí ṣe òsì ti Sam Larry Ìlọrin là ń sọ Abdulrahman là ń sọ tá àti ìsọkúnná ti pásítọ̀ náà ti wọlé odidi shepherd odidi èèyàn Ọlọ́run tẹ bá ti rí wọn tó ti wọ sùtánà igbákejì Jésù ni wọ́n èèyàn re ni wọ́n tó bá ti kó sí jàlámì àtọ́ ti lo láwà ní èèyàn gidi ni wọ́n òun rè ó náà ń gé yín lórílẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan ọkùnrin tún lélẹ́yìí o àṣàlẹ̀ sọ pé ó ṣolóṣó lọ bẹ̀ ìgbà tó ń tíráàkì fóònù bọ̀bọ̀ yẹn nígbà tí bọ̀bọ̀ yẹn jáde kúrò lé wọ́n rí i pé girlfriend ẹ̀ lẹ́ni tó pè last girlfriend ẹ̀ ló wá ń sọ fáwọn tó ń tíráàkì fóònù yẹn pé lóòótọ́ ló pé òun dẹ̀ sọ fóun pé òun lọ church ok church ibo ni wọ́n bá ní church báyìí báyìí ló lóun lọ bó ṣe wá dé church yẹn nìyẹn ni pásọ wá sọ pé òun ò rí wọ́n padà rí fóònù ẹ̀ ní church náà ti wá rí i pé last transaction tó ṣe lórí fóònù ẹ̀ orí àkáǹtì Wooli ló send 1.5 million sí ta ló mọ̀ bóyá gbà tán pa tán ni wọ́n fi fóònù bọ̀bọ́ yẹn send owó sínú àkáǹtì wọn tó rán ló tún send owó sínú àkáǹtì àwọn ọmọ pásítọ̀ tẹ́ ẹ̀ ń wojú ẹ̀ yìí ọmọ pásítọ̀ ló wà lókè yìí Wooli ló wà nísàlẹ̀ yìí bọ̀bọ́ tó parẹ́ ọmọlọ́mọ dànù náà wọ́n ṣe investigation yẹn títí àṣírí ti tú báyìí o wọ́n náà ti bá òkú bọ̀bọ́ yẹn níbi tán sin bọ̀bọ́ yẹn sílẹ̀gbẹ́ church ta lè nìyàn Ọlọ́run o ẹjọ́ tágbólá tún sá tá bá ń sọ ọ́n sí pé ẹ jókòó sílé yín ẹ ṣàdúrà ẹ ní gbọ́ tẹ bá lórí TikTok lé ní báyìí sí tẹ bá ríyàn 100 ní church gbogbo pátápátá ni Wooli ebi ti bá yí ẹlòmíì jẹnu wọn lè ṣiṣẹ́ gbogbo ọ̀nà dẹ̀ fọ́ọ̀mù Wooli any small tí wọ́n ti di Wooli any small tí wọ́n ti wọ sùtánà wọ́n ti sẹ́ẹ̀tì kan ti ní fóònù ní 100 ó tán àtobìnrin wọ́n lóyún wọn ọ̀rẹ́ nígbà lọ́wọ́ wọn ti padà sẹ́nu àtijọ́ àti mu wọn ṣí ṣọ́ọ̀bù àríkókó Wooli yìí náà parọ́ mọ́ wọn ní kókó iṣẹ́ nígbà tó bá bẹ̀rẹ̀ competition òṣì wọn ilé ra mọ́tò tọ̀hún ra mọ́tò èmi náà fẹ́ ṣe kíní kan bẹ̀ sí máa pààyàn kiri ṣe rí orídìí Wooli Alapata olùṣọ́ àgùntàn ẹ ti máa wọn àgùntàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí ń fi wọ́n ṣe barbecue ẹ ti fi wọ́n ṣe súyẹ bá mi ṣe fídíò mo fọlọ́run bá bẹ̀ẹ́ jẹ́ kó go viral àwọn tí wọ́n rí fídíò tí mo post ní last tán ní irọ́ ní ìrọ̀ ní ẹ̀kan rí eléyìí náà bá àṣírí ti tú o wọ́n ti bá òkú bọ̀bọ́ yẹn níbi tí Wooli àti ọmọ ẹ̀ tí wọ́n sin bọ̀bọ́ yẹn sílẹ̀gbẹ́ church àṣírí ti tú ẹ lọ sórí Celestial reality check lórí Facebook àṣírí ti tú wọ́n ti post ẹ o wọ́n ti post àṣírí ti tú o you can imagine èèyàn Ọlọ́run pẹ̀lú tùtánà lọ́rùn kí la tiẹ̀ wá ń sọ kò séèyàn Ọlọ́run bí kankan mọ́ jókòó sílẹ̀ kó gbàdúrà o lè ní spiritual mother àbí spiritual father nǹkan tó bá fẹ́ fún ẹ kan fún ẹ jókòó sílẹ̀ kó gbàdúrà àwa yín ṣiṣẹ́ fún yàn nílùú òyìnbó tá a dẹ̀ fojú rí tá a dẹ̀ máa mú wọn ní tipátipá pé dandan ni ká rí wọn kò síbi tí afẹ́fẹ́ Elédùmarè ò kì í fẹ́ dé níwọ̀nba ìgbà téèyàn tó bá máa ba ayé èèyàn jẹ́ tó ẹ pọ́n lè rán nǹkan sí ẹlẹ́niwì ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ tó jẹ́ ètò àdúrà tí ò lè bẹ́ ẹlẹ́niwì ẹ̀ ó wá lọ church ó wá ń sẹ́ni 1.5 million sínú àkáǹtì pásítọ̀ wọ́n á bèèrè lọ pásítọ̀ ní owó ọpẹ́ kí lẹ tà fún iṣẹ́ kí lẹ ṣe fún iṣẹ́ rẹ̀ ìran èèyàn fún ni iṣẹ́ egúnṣẹ́ fún ni tó fi fún 1.5 million owó ọpẹ́ ó dẹ̀ send almost 2 million sínú àkáǹtì ọmọ yín ọkùnrin òun láti jẹ́ pé ọmọ yín ọkùnrin ẹ̀gan lóòrè wá sí church lówó tí ẹ fi ju ti yín lọ èèyàn Ọlọ́run Celestial tábánikẹ́ máa yọ àwọn èpò kúrò ní àlìkámọ̀ àwalẹ̀ máa ranjú mọ́ pásọ̀ kan náà la post lọ́sàn-án yìí ní ìṣètò náà àwọn tàmì òróró lèèyàn lórí omi náà ń dàlé lórí wọ́n bẹ̀ sí ní àwọn bọ̀ra wọn lẹ́nu odidi godfather àwọn kan róòmòdì àwọn kan fa hàn lọ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ tó bá dẹ̀ máa sọ́sọ́ máa ní pẹ́pẹ́ sí òkíní kan ṣolóńgbò lọ́nà fún òkíní kan ṣolóńgbò nípa káyé yìí ti bàjẹ́ pásọ̀ Alápatà àáfà Alápatà kí la tiẹ̀ wá ń sọ ṣèbáná alánà náà la gbọ́ tán ní babaláwo fògùn bẹ́ẹ̀ nìkan sọ ọba kíní kan àṣírí sí yẹn náà ń túbọ̀ àwa ti confam àti mú òótọ́ ra tẹ̀ ti gbọ́ from the horse's mouth àṣírí wà lọ́wọ́ wa wọ́n láwọn àgbààgbà àṣẹṣe ti mọ̀ sí tí gbogbo yín bá fọwọ́ bò mọ́lẹ̀ ẹ̀ ní jèrè alẹ́ tó ráwà yìí ti gbọ́ sí ó ti yẹ yín àti gbọ́ sí à ń retí kẹ́ ẹ dájọ́ ní ká mọ̀ kí ló ṣẹlẹ̀ òrọ̀ girlfriend ẹ lọ́tí yó èèyàn lòun ò kí mu tí oní tó bá nífẹ̀ẹ́ dandan ni kó mu ó dẹ̀ rọ́ lọ́tí ó dẹ̀ bá sùn ó dẹ̀ fi nǹkan nù lójú ara ó lóyún tán ó kọ oyún sí lọ́wọ́ náà ó ti ń gbẹ ó ti ń rù ó ti ń gbẹ àtẹ̀yìn ọmọ gẹ̀rí oko gbogbo pati oníṣẹ̀ṣe náà ti máa rí gbogbo agbo òrìṣà àárí fídíò ààrẹ yìí náà nínú àwọn fídíò wọn tán post o wọn lẹ́jọ́ fìyàn ṣògùn owó ni àṣírí gbogbo yín ti tú ta wá lè nìyàn Ọlọ́run àáfàá ń ṣe tiẹ̀ pásítọ̀ ń ṣe tiẹ̀ oníṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ kílé tó wá dúró sílẹ̀ kó gbàdúrà ọ̀sẹ̀ òrìṣà lẹ́lòmíì lọ ṣé ó ti di number 7 ìyàwó babaláwo ẹlòmíì lọ tọ́jú ara ẹ̀ yányán àdandan ní kẹ́ ẹ tẹ fámàdán bíi pé fálókàn lọ́rọ̀ wọn the next ìyàwó fani ẹ wọ́n ti padà sọ di ìyàwó lẹ́yìn ìyàwó bíi 6 tó wà nílé wọn ẹ máa rá àwọn àfáà mi náà torí pọ́n fẹ́ ṣáájò fún yẹn wọ́n ti fi nǹkan bá sùn wọ́n ti lò fẹ́ lòmí the same thing pastor mo fẹ́ fẹ́ mi ò fẹ́ wọ́n padà tọmọ ọlọ́mọ lọ́fà
wọ́n ń pa wọ́n díẹ̀díẹ̀, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. tó bá ní kẹ́ ẹ dira kán tó fi yín dira ẹ̀ ní gbọ́, kò síbi tẹ́ wà tẹ́ ẹ̀ lè dira, ẹ dira ń lé yín. òótọ́ ọ̀rọ̀ ni tábàdé ẹ sọ̀rọ̀ sọ́wọ́n ni ẹ ń sọ̀rọ̀ bí kọ́ lè mọ̀ pé èèyàn gidi náà, kò sí èèyàn gidi kankan bí kò Olódùmarè nìkan lè èèyàn gidi, oníkálukú wa ń gbìyànjú ni. ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ wòlíì, tó bá ti jẹ́ àfà, babaláwo, ìyá nífá, oníṣègùn, yèyé ọ̀ṣun, tí owó bá ti kọ́kọ́ ràn mọ́ ẹ lójú, tẹ́tí ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ láàrin 5 months, tẹ́tí ń kọ́lé 100 million, ó lè níyìn, iṣẹ́ gbóná lẹ̀ ń lò. àwọn létọ̀sùn ò kọ́ rí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tá a ti gbọ́ sẹ́yìn tí wọn kọ́ rí, ẹlòmíì kápá gan agbọ́. ẹ wà Àràbà Òṣogbo, ẹ wọ́dún tó ti ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ bọ̀, tẹ́ǹpù ní lásán, ẹ wọ́dún tí bàbá yẹn ti wà lẹ́nu ẹ̀. ẹlòmíì bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ láàrin 2 years lásán, wọ́n ti kọ́ tẹ́ǹpù ńlá gidigba. kí ló dé? competition tìbí tọ́bàdàn máa sọ nìsín, wọn wá ní onílára ni wọ́n. ẹ wo èjì bàbá yẹn, wọ́n ẹ̀ṣẹ̀ kọ́ tẹ́ǹpù last year ni. ẹ wọ́jọ́ orí bàbá yẹn, tẹ́yìn wọn kéékèèké tẹ́ ń sáré ayé, tẹ́ ń jalè òṣìkiri, tẹ́ ń jalè òṣìkiri. ẹni smart yẹn ti ṣògùn, ẹni smart yẹn ti rẹ́rìn èèyàn, ó ṣólẹ̀ gbóná wọ́n iná ti máa bá. nígbà tí babaláwo bá ti ẹ̀ ń bọ́sà tó nù bàbá nífá, tán ká gbádá sọ́run bí àlùbọ́sà, tó ti ń gbá ẹnu òkè mọ́tì sàlẹ̀, tó ti ń encourage àwọn èèyàn kan máa ṣe oṣólẹ̀ gbóná. kò sí nǹkan tí ò dá nínú oṣólẹ̀, wọ́n lè ṣe oṣólẹ̀ lẹ́nu babaláwo. ṣérú ẹ̀ bẹ́ẹ̀ ò lè fi ẹran èèyàn jóògùn. tá bá ń sọ fún pé kò síṣẹ́ yahoo, kò síṣẹ́ girigiri, kò síṣẹ́ gbé wá, àìmọye àwọn iṣẹ́ mi tẹkun wa ní iṣẹ́ gbé wá kíní kan 20 million, ṣọ́ máa ṣiṣẹ́ 20 million fún ẹ, wọ́n á fún ẹ níṣẹ́ tó dẹ̀ máa lò tó dẹ̀ máa gba 20 million láàrin 3 days, onímọ̀ pé nǹkan èèyàn wà ń bẹ̀. ṣó fẹ́ lo nǹkan yẹn kó má padà ní àtúbọ̀tán tí ò da. wòlíì túre báyìí o, tá bá sọ máa ní ká mórí wá ká fọrùn ńlẹ̀, wọ́n á máa bú ẹnìkan kò lówó tó wọn, kò ní kíní kan tó ń gbà tí ò lè ṣoṣólẹ̀ gbóná bíi tiyín, tí ò lè jalè bíi tiyín. babaláwo ń lo ṣólẹ̀ gbóná, ìyàwó ẹ̀ ń ṣiṣẹ́ olóṣó, ó ń ṣiṣẹ́ aṣẹ́wó, yèyé ọ̀ṣun ṣiṣẹ́ olóṣó, ọkọ ẹ̀ náà ń jalè. kí ló dé? pásọ̀ ń fi nǹkan báyàwó ẹ̀ sùn lórí àtijọ́ àti mú, a fi áńkáṣífù nu ojú ara ìyàwó ẹ̀, á fọ́ sínú páànù funfun, á ní kó máa mú church, kò ní jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ mú ń bẹ̀. Abẹ́òkúta ló wà. tó bá dàsìkò tó yẹ kí ìyàwó ẹ̀ mú, mọ́mì wa wọ́n fẹ́ ra nǹkan ní ṣọ́ọ̀bù, ó ti ṣí ṣọ́ọ̀bù kándù fún síta ni wọ́n ní mu. ìjọ tí wòlíì yẹn tó ṣe fèlèfèlè tó lọ́dún kan náà àwọn kwaya nínú bí ìyàwó ẹ̀ tó jẹ́wọ́, ó jẹ́wọ́ fáwọn tán gbé níwùsì yín káàkiri tó fi dọ́dọ̀ ru àwa. kí ló dé? ìjọba ọ̀run ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́, ìjọba ènìyàn ò tiẹ̀ wá jẹ yín lógún, ìjọba ọmọdúnwàbí ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́. àáfàá ń pààyàn, àwọn àáfàá ńláńláńláńláńlá tán bọ́ta tán nìkan pa wọ́n padà nìkan fílẹ̀, kò mọ̀ọ́mọ̀ nǹkan tó fẹ́ lò gan ò tí ì pé. lérí pẹ́yìn náà ti rẹrin èèyàn lọ́wọ́ ẹ̀, èèyàn pa odidi èèyàn, wọn ló torí síbì kan, ó tẹ ẹsẹ̀ síbì kan, wọn rí gbogbo páàtì ara ọmọ ẹlẹ́yìn ọwọ́, àwọn wo ló rà á? the same thing ẹ wo wòlíì ilé náà nìsín, ẹ fi àkáǹtì ọmọ ọlọ́mọ ẹ fi wọ́wọ́ sí ọ̀dọ̀ yín, kí ló ṣẹlẹ̀ láàrin tẹ́ ẹ fi pa? táwa lè yàn lọ. wọ́n mú babaláwo dádé sórí, ó lẹ́nìkan ló fóun joyè, òun olúwo ìkan lóun ọba àṣegùn, ó wà lórí péjì ebúdó lábí kí lórúkọ máa yẹn. wọ́n fọ́n ra ẹran èèyàn lọ́wọ́ ẹnìkan ló pa, ẹnìkan ló pa. ọba àṣegùn àtolúwo pẹ̀lú pásítọ̀ wọ́n mú wọn at the same time, wọ́n jọ ń ṣiṣẹ́, wọ́n jọ ń pààyàn. táwa lè yàn lọ, ta lè yàn lọ? àṣírí ti tú o, wọ́n ti mú pásítọ̀ o, ojú wọn rèé o, orúkọ chọ́ọ̀chì wọn nìyẹn o, ojú ọmọ ẹ̀tàn jọ ń pààyàn rèé o. ṣé ẹ ti rí? ẹ̀pọ̀ ọmọ ọlọ́mọ ó dágbére chọ́ọ̀chì fún girlfriend ẹ̀, Ọlọ́run ló ní kó dágbére fún girlfriend ẹ̀. àwọn kan máa bèrè pé báwo náà ṣe rí fóònù ẹ̀, ṣé wọ́n ń tíráàkì fóònù ni? gbogbo ẹ̀ ló máa ya kúrùntù bíi tiyín, tí aláya yóò bá tiẹ̀ kàwé, tó bàbá alákú yóò kàwé, lo social media ni. ẹ̀yin ẹ̀ṣọ̀ṣì tí wọ́n bá ní gbé yín, ẹ máa sọ pé báwo náà ṣe rí fóònù ẹ̀ láyé níbi táyé lajú dé. àṣírí ti tú o. Ràmọ́nì Alápatà, Sam Larry Ìlọrin la ṣe ń sọ tá àti ìsọkún ná. wòlíì Alápatà tú rèé o, wòlíì Alápatà rèé o, kéèrè o. ẹ dira kan tó fi yín dira kan tó pa yín pa àyà, ẹ jókòó sílé yín, ẹ jókòó lé yín, ẹ ní gbọ́. Jésù ò ní chọ́ọ̀chì, ànábì ò kọ́ mọ́ṣáláṣí, ẹ ní gbọ́. àwọn aṣièrè ayé yín ti ta. àwọn pásítọ̀ ọlọ́ṣẹ, wòlíì ọlọ́ṣẹ, ẹ jẹ́ ká wá rọṣẹ 150,000 ó lè ní gbogbo yín, olóògùn owó ni yín, olùlòṣì lábẹ́ sùtánà.